àṣírí wàhábíyà yìí sàlàfíyà bó mo fẹ́ fi yé wọn pé irọ́ ni wọ́n pa gbogbo ayé kí gbogbo ayé mọ̀ pé òpùrọ́ ni wọ́n. ẹ ṣe kí ni o àkójọ ni o àṣegbá ni o àṣàwò ni o kójọ lórí ta ni mo mọ̀ yín dáadáa. ọ̀rọ̀ yìí sà ǹjẹ́ ṣé ó wà ní àkọọ́lẹ̀ bàbá oníṣúfì ni ní. ní sùúrù sórí àwọn èèyàn yìí sàlàfíyà wàhábíyà nǹkan kan wọ́n wà ń ta. ókè sà. wọ́n sì kọ́ kalẹ̀ mo sì jáde lé ní pàápàá ìjà kọ́ lè mi bá wọn jà mo fẹ́ fi yé wọn pé irọ́ ni wọ́n pa gbogbo ayé kí gbogbo ayé mọ̀ pé òpùrọ́ ni wọ́n. amáko tó lọ mo fẹ́ mú kinní kan wáyé pé níjọ́ tí Umarul Mukhtar ní Libya táwọn Italy tí wọ́n fi tán lo Libya ní gẹ́gẹ́ bí kólónì ó takò wọ́n gbé ìdájọ́ lé lórí ìlú ẹ̀ ni o àwọn èèyàn wọ́n takò lú ẹ̀ nílùú ẹ̀ wọ́n fẹ́ mú wọn lẹ́rú lòun takú wọ́n sì mú wọ́n dá ẹjọ́ fún wọ́n hàn gẹ̀. Umarul Mukhtar. bẹ́ẹ̀ni irú àwọn yìí á rí lára àwọn tó ń pera wọn ní wàhábíyà sàlàfíyà oríṣiríṣi orúkọ náà lè pera wọn wọ́n tún lè pè sàlàfíyà jihadiyya sàlàfíyà wasatiyya ìrọ̀ ló wà ń bẹ̀ sàlàfíyà wàhábíyà èyí tí wọ́n fi ń pera wọn ní sàlàfíyà wọ́n bí orúkọ wọ̀ ni wàhábíyà ni wọ́n tẹ́lẹ̀ ìgbà tí gbogbo èèyàn ò fẹ́ gbà wọ́n èwo ló tún jẹ́ wàhábíyà mẹ́sàbí àbí dínú wo ló tún jẹ́ wàhábíyà ìrọ̀ ẹ̀ má ṣe kí ló di pé ok ẹ jẹ́ ká jẹ́ sàlàfíyà kẹ́yìn ọ̀rọ̀ Umaru Mukhtar ti máa wí òun láwà lò ní Libya làwọn náà ó fi dúró báyìí pé kíni kúlù máa yí Allah 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 kúlù máa yí Allah 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 Allahu akbar fawqa kaydil mu'tadi Allahu akbar fawqa kaydil mu'tadi wallahu lil madlumi khayru mu'ayyidin ana bil yaqin wa bil silahi sa'aftadi ديني ونور الحق يسطع في يدي ديني ونور الحق يسطع في يدي قولوا معي الله 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 قولوا معي الله 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 أكبر فوق كيد المعتدي الله أكبر فوق كيد المعتدي Ọlọ́run bá tóbi ju gbogbo ète àwọn tí wọ́n ń pète tí wọ́n ń kọjá àlà Ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tẹ̀sí nìyẹn khayru mu'ayyidin lil madlum òun lọ́ba tí ń ran ẹni tí wọ́n bá bò sí ṣe. pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú tó dá mi lójú bil yakin wa bis silahi tó bá tún gbá kí n tún ní nǹkan ọjà màá tún ní. sàfẹ́dì màá fi gbára mi kalẹ̀ màá fi gbá ẹ̀sìn mi kalẹ̀ iná ìmọ́lẹ̀ òdodo yóò sì máa tàn lọ́wọ́ mi báyìí òun ní fi ṣe torchlight. Qulu ma'i Allah 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 qulu ma'i Allah 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 Allahu akbar fawqa kaydil mu'tadi ya hadhihi dunya adilli wasma'i. ẹ̀yà dúró bẹ́ẹ̀ mo fi yẹn ṣe naam nísìn tí níbo la bá dé àwọn sàlàfíyà wàhábíyà wọ́n lúgọ èyí tí mo wí nísìn lórí bá ṣe wà wọn ìyá yìí live wọ́n gọ wọ́n máa wò gbogbo yín mo mọ̀ káì wọ́n bá wọn yẹn máa wò mọ́ bẹ́ẹ̀ bá wo ìbànújẹ́ lẹ́nkó bára yín sọ fún mi tí àkọ́wà wọ́n pè ní sukutul akhir wọ́n pè ní sukutul akhir mọ́ fún ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀yà ẹ̀kọ́ kí n dárúkọ tíra mi ò sọ̀rọ̀ lórí tó bá lè rí lọ́wà mo mọ ẹni tó ṣe báyìí kìí ṣe pé bóyá dẹ̀ ń ṣe èmi pẹ̀lú ẹ̀ pàdé ó jù mí lọ lọ́jọ́ orí dáadáa o rìtáyà sójà ni so ó wá ṣe tíra yẹn níbẹ̀
ó fi àṣírí wàhábíyà yìí sàlàfíyà ó sọ àṣírí ẹ̀ dáadáa tó sì mẹ́rin wá níbẹ̀ tí mo wí òun ò kọ́ síbẹ̀ báyìí o bí n ṣe fẹ́ sọ yìí kò kọ́ síbẹ̀ ibòmíì mo tún ti mọ yẹn wípé gbogbo ogun tánàbí jà pátá látòkè délẹ̀ sallallahu alaihi wasallam tánàbí fi wà láyé tó fi kú sallallahu alaihi wasallam gazwatu badri gazwatu uhud hunain ahzab gbogbo ìpàpátá èèyàn mélòó lànàbí pa sallallahu alaihi nínú wasallam kèfèrí sallallahu alaihi wasallam màá sọ gbogbo kèfèrí tẹ́ tó kú sáwọn ogun tí mo kà yìí 200 ni wọ́n ọgọ́rùn méjì akramakumullah ọgọ́rùn méjì ni wọ́n lọ́wọ́ wàtáìk akramakumullah so ẹ̀yìn ọgọ́rùn méjì yẹn ta ló pa mùsùlùmí jù kò tó kí n ṣe kèfèrí o kò ní jẹ́ kíní o àwọn ogun míì tí wọ́n jà pé wọ́n pa kèfèrí àbí wọ́n pa àyàn tó pààyàn jù tálẹ́ni náà la ilaha illallah ìbéèrè rí láyé pé gbogbo ogun ẹ̀ tó jà láàárín wọlé jáde 2000 la ilaha illallah kìí ṣe ọkàn yẹn o ó wá léra wọn bẹ́ẹ̀ léra wọn bẹ́ẹ̀ léra wọn bẹ́ẹ̀ la hawla wala quwwata sọ fún mi ó lè jáyan ẹni kò sí tíra hàn ẹ tó bá láwọn tíra tí ó bá sóòótọ́ kò sí ẹni tó pààyàn tó Muhammad bin Abdul Wahhab àwọn tó dẹ̀ pa ìwọ̀n yìí ṣe kèfèrí la ilaha illallah wọ́n yìí ṣe kèfèrí rárá àwọn muwahidin la hawla wala wọ́n quwwata ṣe la ilaha illallah Muhammad rasulullah àwọn ni káì tí wọ́n ń jẹ́rìí pé kò sí ọba mìíràn bẹ́ẹ̀ni kan ṣo bẹ́ẹ̀ni la hawla wala quwwata illa billah àwọn tán dojúkọ kíbla bẹ́ẹ̀ni la hawla wala quwwata illa billah káì ọ̀yà tó mú mi odidi ọjọ́ kan náà wọ Basra gbogbo àwọn tó wà ní pàtàkì àmì tó jẹ́ mùsùlùmí náà wọ́n pa wọ́n yanjú gbogbo wọn la hawla wala quwwata illa billah odidi ìlú la ilaha pẹ̀lú ìrànlọ́wọ́ alusuwod ní gbogbo gbàdáwì sultanu ni wọ́n jẹ́ wọ́n yìí jẹ́ mẹ́líkù akramakumullah èyàn bẹ́ẹ̀ nínú kíní yìí lásìkò wọ̀nyí tọ́ba tí sultanu bá wọ̀bì kan tó bá yanjú tó bá wòye pé wọ́n fẹ́ lólẹ̀ wọ́n fẹ́ ṣe kíní táwọn kan bá gbó lẹ́nu wọ́n dáràn bẹ́ẹ̀ ni ó wà nù tí láti wọn ìṣòkútò láàkíyà kótó àkíyà la ilaha illallah ó di pé ẹni tó bá ṣáájú tó ṣáájú tó fẹ́ kírun ó lè fẹnu kọ látòrí irun tí ẹ bá nù ní ó dá ìkìyà mọ́ ni la hawla wala quwwata illa billah sí láti mú bí wallahi sọ́bí láì làbí la ilaha illallah sultanu wọ bì kan ẹni tó wá fẹ́ kírun tó ṣáájú ìmámù ni ìmámù bá òun ò ṣe kí n pè fákàrà àwọn mẹ́ta ya sára nínú Al-Qur'an ni lọ́n bá gbẹ́rù lé pé innal muluka idha dakalu wà ní àlúwà yìí sọ́tà alákùnrin ni la ilaha illallah kò parí òun yẹn la hawla wala quwwata illa billah orí ẹ̀ sọ̀kalẹ̀ ní straight kò tún ṣe mùsùlùmí lásán ìmáàmù ti ń darí àwọn bẹ́ẹ̀ ni káì la ilaha illallah ẹnìkan tó wá ṣẹ̀ kò ṣe ẹ̀ṣẹ̀ náà gbogbo nǹkan tàwí wọn lè àwọn kà á ṣẹ̀ṣẹ̀ náà rusun ala ma'idati ta'am òun làkọlé kíní ẹ̀ rusun ala ma'idati ta'am àwọn orí rèé níbi tébùlù oúnjẹ nínú àwọn oúnjẹ nínú àwọn oúnjẹ mùsùlùmí gbogbo wọn la ilaha illallah lọ́ba di pé ẹni tó jẹ́ bí Rọ̀yísù Kọ̀bílà nọ́ba mú wọ́n mú ní àwọn pẹ̀lú gbogbo àwọn kíní Kọ̀bílà yẹn nọ́ba làwọn yòókù bá rán yàn lọ ìgbà ẹ lọ bá wọn ṣe pẹ́ nǹkan tí wọ́n ṣe yìí tí wọ́n ní wọ́n ṣe yìí náà ẹ lọ bá wọn ṣe pẹ́ wọ́n wá dé pé àwọn kíní Kọ̀bílà báyìí wọ́n wà ní wọ́n fẹ́ rí sultan lọ́ba ní ok ẹ jẹ́ kí wọ́n jókòó tán wí wọ́n ti gé orí àwọn la ilaha illallah tí
tí wọ́n táwọn yẹn wá bẹ̀bẹ̀ fún wọ́n wá gbé sínú àwò wọ́n bò wọ́n gbé orí kọ̀ọ̀kan sí. àwọn kọ̀ọ̀kan wọ́n sì bò mọ́ bẹ̀lẹ́ nígbà tí wọ́n dé oúnjẹ mọ́ bẹ̀lẹ́. rúùsùn àlàmà ìdàtí. bẹ́ẹ̀ni orí kan ṣo. orí kan rúùsùn kúrúrà ní. so ẹ jókòó ó yá ẹ jẹun kan lè dùn nígbà àlejò yín àwọn yẹn máa ṣí àwò báyìí orí àwọn tó wá bẹ̀bẹ̀ fún ìkànnì yẹn eléyìí mi ò fi parọ́ mọ́ wọn. wasaik tó yá sí pé ẹni tó kọ́kọ́ gbé àwọn tírà yẹn jáde ọmọ Saudiya ni òun ní access àwọn archive tó ní access sí ó wá kó gbogbo kìíní yẹn jọ ó ṣe tán ṣe àwọn dẹ̀ ni wọ́n fún ní access kó rí archive ṣé nǹkan tó kọ́ rí eléyìí yóò balẹ̀ jẹ́ wọ́n kàn gbé ni gbígbé tí wọ́n gbé orí plane ni wọ́n gbé sí inú plane plane fò wúúú ó ti dókè tán ó ṣe kíní wọ́n kàn jù lẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ̀ tẹ̀ lè rí sáré ẹ̀ lè rí átàrù ẹ̀ kankan mọ́. La ilaha illallah Muhammadu Rasulullah. yóò ti fọ́n tako tó délẹ̀. ìwà náà lẹ́yìn ìwà ń hù. ẹ ṣe kíní o àkójọ ni o àṣegbá ni o àṣàwò ni o kójọ lórí ta ni mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín ẹ ní kójọ lórí dáadáa àfi lórí àìdá lọ́dún kan nílọrin àwọn táwọn pè ní ẹ̀yẹ súnà yìí tán pẹ̀lú aláàlú súnà àwọn ni wọ́n ní kí n wá wọ́n wá lọ́rin wọ́n ní kí n wá ní sáìdì mọ́ṣáláṣí olórí ẹgbẹ́ nílọrin ibẹ̀ náà fi pàdé sí lẹ́nu kan bá sọ wípé má lọ tí n bá lọ nǹkan tó máa ṣe rè so níjọ́ náà èmi tí mi ò jẹ́ tó yẹ pé mo máa dárìn onítọ̀hún ṣáṣe kìnnà mi rárá kí n má lọ onítọ̀hún ṣì wà láyé o ẹni tó ní má lọ yẹn tó sọ tí mo wí àmọ́ mi ò ní dárúkọ ẹ̀ báyìí tó náà tó bá gbọ́ kìnní ọ̀rọ̀ mi yóò jẹ́rìí sí omi wà lọ mo wá padà pé kí ló dé tó fi ní má lọ ó ní à kóńdókùn mọ̀ irin nǹkan kan báyìí náà ti kó kalẹ̀ lórí kí ni kò yé mi o kóńdókùn mọ̀ so ṣé Islam yẹn náà yà àpéjọ ní ẹwọ́n ṣe Jabaru ọmọ Mala Nasiru kìíní kan báyìí àríbùyàn onídákẹ́ kò tí ẹ̀ sọ tó Jabaru bọ́ta wá ṣe Jabaru ló pe mi máa jà bára ẹ̀ so àwọn nǹkan tí díẹ̀ ni mo ṣe hàn yìí díẹ̀ ni mo ṣe hàn yìí tí wọ́n bá tó tọ́ bọ̀ mí lẹ́nu ẹni tó bí ó sí wọn lọ́wọ́